ọjọ́ tí wọ́n sin aláàjì èrò pọ̀ bí omi ní arọ tí ò lè rìn ó ní kí wọ́n gbé òun lẹ́bẹ̀. ẹ wò ó kí n má fi àfikún àbí kí n má exaggerate nǹkan tó ṣẹlẹ̀. tẹ́ ẹ bá rí èrò lọ́jọ́ òkú aláàjì ẹ fi lóyún pé ọba kan àbí ìjòyè kan. ọjọ́ tí Abíọ́lá kú èrò lè pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. èrò pọ̀ oníkàlùkù wa ń sọ̀rọ̀ ẹni dáadáa èèyàn dáadáa aláàjì Olúwa fọ̀run kẹ́ wọn àwọn Haúsá náà tó jọ aláàjì na him dey give us food aláàjì go cook everybody go chop aláàjì na better person aláàjì na good person who come kill aláàjì like this aláàjì gbogbo ayé ló wà ń bẹ̀. ṣé wá rí lóòótọ́ mo fẹ́ kàlájì òkú lóòótọ́ mo fẹ́ kàlájì fi ikú ṣe ìfàjẹ lóòótọ́ mo fẹ́ kàlájì ò sẹ̀sìn àmọ́ Ọlọ́run mo fẹ́ kó pàlájì mi ìmọ̀ pé Ọlọ́run kì í gbàdúrà o. ẹ sì wá dúró ná ṣé Ọlọ́run kì í gbàdúrà ikú ni àbẹ̀wò ni torí gbogbo ìgbà ni máa ń fi ọkàn mi gbàdúrà pé kí n jí láàárọ̀ ọjọ́ kan báyìí kí n pàlájì ti kú kàkà bẹ́ẹ̀ kókókó báyìí lára ọ̀tá lè ní ọ̀rọ̀ aláàjì yóò mọ yàn lẹ́nu gbogbo àṣàmọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ. bẹ́ẹ̀ ni kíkú ṣe wípé mi ò kéré jù àmọ́ ẹ jẹ́ kí n ti bí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣe nígbà tí wọ́n fẹ́ sin aláàjì wọ́n ti kírun sí wọn lára tán wọ́n ti ṣàdúrà sí wọn lára tán wọ́n fẹ́ kí wọ́n wọnú kòtò ẹ̀rù bá mi dìndín bò mí pé àmà ní rí wọn mọ́ gbogbo àdúrà kí wọ́n kú tí mò ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ìṣòwárí wípé àṣetí Yorùbá tí ìkúlẹ̀ à ń sọ pé kí lágbájá kú ṣé tí lágbájá bá kú ṣé mi wá lè gbé bẹ́ẹ̀ lọ̀rọ̀ aláàjì o. nǹkan tó wá dùn mí bẹ́ẹ̀ ni wípé Ahmad sunkún bí ọmọ kékeré ni ó sunkún bí ìkókó ni èmi náà sunkún o but Ahmad ọmọ aláàjì ni Ahmad ó wá yà mí lẹ́nu bó ṣe sunkún tó bẹ́yìn lásìkò báyà kò mọ ikú tó pa aláàjì ó mọ ikú tó pa aláàjì àbí ṣé pé tí èèyàn bá kú àwọn tó máa ń sunkún jù ń bẹ ṣé àwọn náà máa ń pa òkú ni torí pé Ahmad sunkún o ó dá ìgbà tí wọ́n ní kó wá bu ìyẹ̀pẹ̀ sí bàbá ẹ̀ lára ó sunkún gidi gan. àmọ́ ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ aláàjì ni pé ó sì jọ pé ijọ́ tó fẹ́ sin aláàjì aláàjì kú ní òru mọ́jú àbí sọ pé ní alẹ́ àbí sọ pé ní ìrọ̀lẹ́ wọ́n ṣáà kú wọn ò lè sin wọ́n mọ́jọ́ náà ọjọ́ kejì ni wọ́n sin wọ́n. ṣé bóyá kì í sọ pé àwọn ọmọ wọn gbogbo wọn tó tánà wọṣọ funfun léèsì ni gbogbo wọn wọ̀ léèsì ni wọ́n fi léèsì yẹn ṣe ọdún iléyá kó tó kan pàlàjì kú everybody wọn kan tí gbogbo wọn wọ̀ nìyẹn ó dẹ̀ bu ìyẹ̀pẹ̀ sálàjì lórí wọ́n sin aláàjì wọ́n palẹ̀ mọ́ òkú. ní ọjọ́ kejì Ahmad wá bá mi ó ní ẹ̀rù ń bà òun mo ní kí ló dé ó lẹ́rù mi ń bà òun ó ní kó má jẹ́ pé bíyá àfìfìlà périn òun ijó kan ní máa ń níyì mọ̀ ó lẹ́rù ń bà òun gidi gan. mo ní kí ló wá ń bà ẹ́ lẹ́rù ó lẹ́rù mi ni o Ahmad jù mí lọ dáadáa o Ahmad jù mí lọ dáadáa. kí ló tẹ́rù ń bà ẹ́ ẹ̀rù ò bà mí èmi lè kẹ́rù máa bà ẹ̀rù ò sì bà mí àmọ́ inú ọkàn mi ẹ̀rù ń bà mí o ká má parọ́ ká má jalè á má jò sí bí èmi àti ìrìnàjò wà ń bí báyìí ẹ̀rù ń bà mí o. ọmọ aláàjì kó dé fún aláàjì lọ́rùn Ahmad ẹ̀ṣẹ̀ máa ṣe irú iṣẹ́ yìí ó kọ́kọ́ mú nǹkan kan tó lágbára náà ó là mú wọn lórí náà
bàbá tó bí lọ́mọ ló máa ṣe mí lẹ́ni tí ò dáa, ṣebí ìjà mi náà ni a máa dìgbé, ìjà mi náà máa dìgbé. Àǹtí Ṣeun, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bíbá ẹ̀ fún yín. Mi ò mọ ìyá àti bàbá mi, àbí kí n sọ pé mo mọ ìyá mi àmọ́ mi ò mọ bàbá mi. Ìyá mi kó wa wá fẹ́ ọkọ tó wà lọ́dọ̀ èmi àtàwọn àbúrò mi méjì. Ìyá òun fẹ́ Àlàájì, Àlàájì jẹ́ fún àwọn wọlé. Kódà ìyàwó Àlàájì gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ débi wípé kò sí wàhálà ń bẹ. Àmọ́ ìyá mi sọ pé Àlàájì lòun bí àbíkẹ́yìn wá fún o. Ìyẹn àbíkẹ́yìn ọmọ tó wà tán bí last, so èmi àtàbúrò mi méjèèjì bàbá ọ̀tọ̀ ni wá, àmọ́ àwọn ò mọ bàbá wa, ìyá wa nìkan la mọ̀ tó sì ń tọ́jú wa. Ọmọ sáìdì Kútọ̀nù ni ìyá mi. Wọ́n pàdé Àlàájì, wọ́n dẹ̀ fẹ́ Àlàájì tó fi bímọ yẹn. Àwọn àjọ ń gbé papọ̀ ni wọ́n fi bí ọmọ yẹn. Ṣùgbọ́n níjọ́ kó mọ gan àṣekómọ àdá Àlàájì mọ̀. Ìgbà tó tètè pé yá ọ ní à ń kó lọ sí ọ̀dọ̀ Àlàájì, a kó lọ sọ́dọ̀ wọn. Wọ́n fún wa ní yàrá kan nínú ilé tí wọ́n ń gbé. Ilé upstairs ni, kì í ṣe duplex àmọ́ upstairs ni. Wọ́n fún wa ní yàrá kan níbẹ̀. Àlàájì yẹn kọ́ ilé ẹ̀ ní sitting room wọn, yàrá kan wà ńbẹ̀. Ibi sitting room wọn báyìí bó ṣe tóbi báyìí ni. Káyí pé wọ́n ní big sitting room, yàrá kan wà ńbẹ̀. So láti sitting room máa bọ́ sí yàrá kan yẹn. Ṣé wá rí passage yòókù? So wọ́n á ṣe ní face me and face you, méjì ń bí méjì ń bí. So ti yé yín, wọ́n ṣe toilet síbẹ̀. Òkè yẹn ni family Àlàájì ń gbé, ìsàlẹ̀ wọ́n fi rẹ́ǹtì ni. Nínú òkè yẹn náà ti fún ìyá mi ní yàrá kan tí gbogbo wa sì jọ ń gbé pẹ̀lú àbúrò mi méjèèjì. Àmọ́ ìyá mi jẹ́ kó yé mi pé ọmọ Àlàájì ni last born wa. Tó dé mo wà confused pé báwo l'Àlàájì fún wọn lóyún, wọ́n sọ pé Àlàájì ló lóyún inú àwọn, pé àwọn ò fẹ́ k'Àlàájì wá sílé ni, nígbà tó pé yàrá kan là ń lò ń gbà yẹn. So ẹni ìyàwó, Àlàájì ti níyàwó méjì tẹ́tẹ̀lẹ̀. Ó di pé wọ́n fẹ́ tó wà nílé wọn, ó di ìyàwó kẹta, ìyá mi ló sí ìyàwó kẹrin. Àwọn méjì yóò bá wọn gbé. Ibi ilé kẹta Àlàájì kọ́ àwọn méjì yẹn ń gbé. So ìyàwó kékeré yẹn àti ìyá mi náà jọ ń gbé. Ìyẹn náà ti bímọ bíi mẹ́rin síbi kan kó tó wá f'Àlàájì. Ó dẹ̀ bí ọmọkùnrin kékeré kan náà f'Àlàájì. Ìyá mi náà bí ọmọkùnrin kékeré f'Àlàájì. Àwọn àbúrò mi méjì yòókù, àwọn àbúrò mi ọkùnrin kan obìnrin kan, òun nìkan ni ọkùnrin kan obìnrin kan àtòun obìnrin, so obìnrin méjì ọkùnrin kan làwọn. Ṣàlàyé mi yé yín báwọn ṣe jọ ń gbégbé ayé àwọn nìyẹn. Àmọ́ ọ̀pọ̀ táwọn kó dọ́dọ̀ Àlàájì, ìyá wọn bẹ̀rẹ̀ sí sick. Ìyá wọn sick, ìyá wọn kú. Àlàájì gan ò mọ ẹbí ìyá òun, bẹ́ẹ̀ ni òun ò mọ ẹbí ìyá òun. Àmọ́ ìyá òun máa ń bá ẹ̀gbọ́n rẹ̀ kan sọ̀rọ̀. Gbogbo nọ́mbà ẹ̀gbọ́n wọn yẹn nígbà náà a pé nọ́mbà wọn ò lọ. Èmi náà fún ní fóònù ìyá mi. Ìgbà tí ìyá mi kú, wọ́n lọ sin ìyá mi. Wọ́n sin ìyá mi. Ibẹ̀ kọ́ ni wọ́n sin ìyá mi sí, wọ́n lọ ralẹ̀ fún ìyá mi. Nítorí pé wọ́n ní ó máa ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ̀yìn, ó ń daṣọ. Àwọn náà mọ̀ jù tán fi ṣe bẹ́ẹ̀. Sáàdì Ìyànàpájà nílé wa wà. Ẹja ìyá mi máa ń tà, ẹja panla. Ọ̀rọ̀ ti fẹ́ Àlàájì yìí, ìyá mi ò tẹja panla mọ́. Ó ń ta àwọn ọkọ̀ oríṣiríṣi ní ṣọ́ọ̀bù kan nísàlẹ̀. Torí ṣọ́ọ̀bù méjì ló wà ní ilé Àlàájì yẹn nísàlẹ̀. So ìyá mi ń tajà nísàlẹ̀. Ó ń ta àwọn oríṣiríṣi nǹkan, láílọ́ọ̀nù oríṣiríṣi ìyá mi ń tà. Nígbà tí ìyá mi kú, ó pẹ́ díẹ̀, ó fi ṣọ́ọ̀bù ìyá mi rẹ́ǹtì. Mo sunkún, kò sẹ́ni tí mo mọ̀. Mi ì mẹ́bí ìyá mi kankan. Ṣẹ̀ṣì rí ìyáálé ìyá mi, ìgbà tí ìyá mi wà láyé náà jọ máa ń jà. Gbàjà tí ìyá mi ti kú báyìí ló ti kó wa mọ́ra. Ó dẹ̀ kó wa mọ́ra, tó bá dáná á bù fún wa. Tá bá ń lọ school, òun ló máa ń dáná, a bẹ̀rẹ̀ sí use mọ́dọ̀ rẹ̀. Àmọ́ wọn ò lè wá kúrò nínú yàrá wa. Ọjọ́ tí ìyá òun ti kú ni wàhálà ti dé. Lẹ́yìn ìgbà tí ìyá òun kú tó pé bí oṣù 6, Àlàájì ṣe dé pé wọn
wọ́n wà nínú yàrá wọn, wọ́n pè òun. Nígbà tí wọ́n pè òun wọlé, òun lọ bá wọn, òun dẹ́kunlẹ̀. Aláàjì, ẹ̀ ń pè mí? Wọ́n ní bẹ́ẹ̀ ni, mò ń pè ẹ́. Ṣé kò sí àbí báwo ni? Wọ́n ní kò sí nǹkan kan, pé àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ ni, pé mo ti kúrò lọ́mọ kékeré. Ìgbà yìí mi tí pọ̀ mọ́ ọdún 12 o. Wọ́n ní kí n jókòó. Nígbà tí mo jókòó, Aláàjì ní ó jọ ìyá rẹ̀ ti gbogbo nǹkan. Ìgbà tí ìyá rẹ̀ ti wá kú yìí, àfi bẹ́ẹ̀ ni pé ìyá rẹ̀ ló jókòó yìí. Ó jọ ìyá ẹ̀ gan o. Orúkọ ìyá ẹ̀ mo fẹ́ máa pè é. Júmì. Ní dádì, ẹ má forúkọ mọ́mì mi pè mí, ẹ má forúkọ mi pè mí. Olórúkọ ìyá rẹ̀ ní ìwọ̀n fi pè ọ́. Ojú ìyá rẹ̀ púpọ̀ jù. Ìgbà yìí mi tí pọ̀ mọ́ ọdún 12 o. Bí mo fẹ́ lọ kọ́ ọmọ ọdún 12. Ojú mọ́mì mi. Ṣáà wò wọ́n. Wọ́n ní kí n súnmọ́dọ̀ àwọn. Ó súnmọ́dọ̀ wọn. Aláàjì bẹ̀rẹ̀ sí ń fọwọ́ ra mí lára. Ó ṣe fọwọ́ ra mí lára, mi ò wà comfortable. Mo ń try láti yẹra mi kúrò lọ́wọ́ Aláàjì. Pé dádì, stop. Ká tún máa bọ́rọ̀ wa lọ. Olólùfẹ́ Olúwaṣeun ọmọ Àkànjí. Ẹ kú mọ̀ pọ́tọ́ yín náà ni mo máa ń wá ní gbogbo ìgbà. Owó tá a rí bẹ́ẹ̀ lórúkọ Elédùmarè. Ẹ jọ̀ọ́ ẹ support mi. Ó sọ fún yín. Ìta àti rí lélẹ̀ báyìí. Owó tá a ti rí rèé. Ẹ support mi. Mo sọ fún yín pé tí ẹnì kọ̀ọ̀kan wá bá dáwọ́ 1000, a máa ra AC mi. Iná wà báyìí o. Ṣé wọn káwọn náà ta máa lò ní studio? Ó máa tàn yàn. A jẹ́ kó bright, a jẹ́ kí everything bright. Àwọn tí náà yẹn bá ti pọ̀ jù, màá máa kán tó ni. Torí náà yẹn gan máa ń mú ooru mú yàn. Ẹ jọ̀ọ́, mo nílò ìrànlọ́wọ́ yín. Ká lè ra AC yìí. 480 ni wọ́n pè. Àwọn tó máa install ẹ̀ bá 20,000, ó dé 500,000. Iye tá a ti rí ló wà bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ support wa. Ibi tẹ́ tí mo wá àgbà náà ni òbí láṣẹ Èdùmàrè. Ẹni ró ń gbé sọnù bí ò bá ṣe bí ọmọ, agbára lọ́wọ́ Elédùmarè. Bí mo ṣe sọ lọ o. Aláàjì ń fọwọ́ pa mí lára. Mi ò wà comfortable. Aláàjì stop. Aláàjì stop. Mi farabalẹ̀. Farabalẹ̀. Rí mi bí ìyá ẹ̀. Bí ìyáálé ìyá mi ṣe ń bọ̀. Tó fẹ́ wọlé tó kẹ̀lẹ̀ kọ̀ọ̀lù Aláàjì. Wọ́n ní ta ni ẹ́? Wọ́n ní òun ni. Wọ́n ní kó wọlé. Èmi ti dé kó lọ́dọ̀ Aláàjì. Ó ti dúró síwájú wọn. Bàbá ní sọmọ dáadáa o. Ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ, kó sọmọ dáadáa. Kó sọmọ dáadáa, kó dẹ̀ mú ìyá rẹ̀ yìí, kó mú níyà. Ìyá ló wọ́n kó tiẹ̀ tọ́mọ gidi o. Ó sọmọ gidi o. In fact, ìyá ẹ̀ tọ́mọ sí lára o. Kò sí nǹkan tí ò mọ̀ ṣe o. Ìyá ẹ̀ ṣe léyìí, ó ṣe kan iná. Ó tọ́mọ sí lára o. Ọmọ gidi ni o. Àti ṣe wọn. Àṣeṣe nìyẹn. Bó ṣe ń sọ̀rọ̀ nìyẹn. Bá ní wọ́n ṣe, ara mi balẹ̀, mo bá sáré bọ́ sàpúrú. Báwo ni? Lè bá àbúrò mi nílé. Mo bá ti bò wọ́n lára àti sùn. Mo sáré tilẹ̀kùn lẹ́yìn. Sùn. Nígbà tó di bí ọwọ́ òru, ẹnìkan kẹlẹ̀kùn. Má sọ. Tí mo sì fún àbúrò mi nìyẹn. Mi ò fẹ́ kán sọ̀rọ̀. Bá ní ẹ ti sùn. Ok. Wá kúrò. Aláàjì ló wá kẹlẹ̀kùn. Wọ́n fẹ́ wọn bóyá a ti sùn. Ìgbà tí àmì wà láyé náà, bó ṣe máa ń wá nìyẹn. So, pàtó wọn wá lérò yìí náà, kò jà mí lẹ́nu púpọ̀ jù. Àmọ́ ẹ ti sùn. Torí nǹkan tó ti ṣe látọ̀sán fún mi, kò jẹ́ kí n lè accommodate bí wọ́n ṣe wá yẹn. Gbẹ̀tẹ̀ mi kó ká àbúrò mi kó sùn. Kí a wá sùn. Ìgbà tílẹ̀ mọ́, tí mo máa fáwọn àbúrò mi, tí bu ọṣọ fún wọn, àti kékeré tán ní pé Aláàjì lónìí náà. Tí wọ́n sọ pé Aláàjì lónìí náà, tí mo ra fóònù náà. Ẹ má gbàgbé mi mọ bàbá mi o. Ìyá mi nìkan ni mo gbọ́njú mọ̀. Àtàbúrò mi. Àbúrò mi kẹta, a ti gbọ́njú kí àwa tó lóyún ẹ̀. A ti jọ ń gbé. Nígbà tí wọ́n bí, wọn ṣe kó mọ́. Ó pẹ́ díẹ̀ sọ pé à ń kó lọ sílé bàbá ọmọ yẹn.
so ó jẹ́ àwọn mẹ́ta tán kó wá sílé aláàjì. Wọ́n sọ pé aláàjì ló ní àbúrò mi yẹn kékeré yẹn. Mo ṣáà lè jókòó àti mo wá wò pé kí ló ṣẹlẹ̀ tí bàbá yìí tó dúdú mi báyìí. Wọ́n á pè mí ní kí n máa bọ̀ láti mo lọ bá wọn. Wọ́n ní kí n gbà. Mo ní mọ́mì ti fún wa lóúnjẹ pé à ń gbóúnjẹ lọ sùkúl. Ó yá mo lè fẹ́ ra anything pé kí n gbà. Bá kó owó yẹn fún mi. Owó yẹn bá jẹ́ 2,000 naira. Ó ní kí n kó dání. Oúnjẹ ìyá ẹ̀ ìwọ ni wàá máa gbà. Ó ti máa ń fún ìyá ẹ̀ ìwọ ni wàá máa gbà. Oúnjẹ tó máa ń sè nílé gbà. Àwọn ètò ìyá ẹ̀ ìwọ ni wàá máa gbà lọ́wọ́ mi torí wọ́n tọ́jú àwọn àbúrò ẹ̀. Bá ní ẹ sísà. Ó ní obìnrin ní sùkúl àbúrò ẹ̀ mi ò mọ̀ bí sí ìyá ẹ̀ sanwó dé, mi ò mọ̀ bó ṣe ń lọ. Mọ́mì mi ló ń sanwó àbúrò mi tán bí lé mi. Àmọ́ aláàjì ló ń sanwó last born yẹn. Èmi ń tèmi public school ni mo ń lọ. Bá ní okay sir, mo ti gbọ́ sir. Bá ti mo dé sùkúl àwọn àbúrò mi, mo béèrè pé báwo ni school fees àbúrò mi. Ní mọ́mì ò tí sanwó ilé tí wọ́n lò lọ́wọ́ yìí tó ti fẹ́ tán yìí. Wọ́n ní ṣùgbọ́n school ti fílẹ̀ fún wọn torí wọ́n ṣàlàyé sí pé bó tó bá ti di next time kí wọ́n wá sanwó ni wọ́n ṣe. Bá lọ bá wọn pé báyìí ìgbà tí mo ti school dé bá lọ sọ fún aláàjì pé ọ̀tọ̀ sọ school eléyìí wọ́n ní pé mọ́mì mi ò pé wọ́n jẹ owó eléyìí lọ pé wọ́n jẹ owó tẹ̀tẹ̀lẹ̀ pé bọ̀ owó eléyìí tán ní lọ́wọ́ pé wọ́n ti san. Aláàjì náà wọn ò tí fún wọn tẹ̀tẹ̀lẹ̀. Wọ́n ní bọ̀ school sọ pé àwọn ti fún wa. Wọ́n fi yẹn ṣe kíní mọ́mì òun ò pé so wọ́n ní ti next one yìí next time tó bá wọlé òun nìkan wá san. Wọ́n ní school yẹn dé dá òkè nìkan bá sọ bẹ́ẹ̀ àbálọ àti ṣeun. Aláàjì sinmi fún ọ̀sẹ̀ kan. Ọkọ máa ń béèrè pé ṣé ti jẹun ṣé ti yó báwo ni o tó bá ní ìdẹ́ni tì béèrè lọ́wọ́ mi o bí mi léèrè o bàbá ẹni mi o ọ̀dọ́ níbòdì mọ́ o àti ṣeun. Ní ìgbà tó pé ọ̀sẹ̀ 2 sí 3 aláàjì bá tó gbé sí wọn dé.